ó lágbára o wọ́n ń kírun àsùbá lọ́wọ́ làwọn agbébọn yàbò mọ́sálásí ṣekú pa ọ̀pọ̀ èèyàn nígbà tí èèyàn 5 mìíràn sì farapa yánnayànna. gbẹ́sẹ̀ kó tẹ̀sù mọ́lẹ̀. Oríyọmí Hamzat tọrọ àforíjì lọ́wọ́ Naira Marley. Ó gbẹ́sẹ̀ kúrò lórí ìfòfinde orin Malian níléeṣẹ́ rédíò rẹ̀. Ikọ̀ fìjìláńtè ṣèkọlù bọ́ àgùnbánirọ̀ lóbìnrin sí òhò lù ú lálùbọ́lẹ̀ lálùbami. Ìjọba ìpínlẹ̀ Anambra, àjọ NYSC àti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ korojú sí ìkọlù náà. Ìṣẹ̀ṣe làgbà o, ẹni ẹ bá rí ẹbí. Láyàjọ́ ọdún ìṣẹ̀ṣe, Ìtàpé, Èròpé nípínlẹ̀ Ògùn, Kwara, Ọ̀ṣun, Ọ̀yọ́, Èkó nídíje eré ìdárayá bá tún wáyé láàrin ẹlẹ́sìn mùsùlùmí, kristẹni àti ẹlẹ́sìn ìbílẹ̀. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ó lágbára o, wọ́n ń kírun àsùbá lọ́wọ́ làwọn agbébọn yàbò mọ́sálásí ṣekú pa ọ̀pọ̀ èèyàn nígbà tí èèyàn 5 mìíràn sì farapa yánnayànna kai. Ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí dégbìnrin ọ̀tẹ̀ o. Bí a ṣe ń pa ọ̀kan ni òmíràn ń rú. Ní ìdájí ọjọ́ ìṣẹ́gun Tuesday ní dédé aago 6 òwúrọ̀ kù ìṣẹ́jú 15 làwọn agbébọn tún yàbò mọ́sálásí kan tó wà ní agbègbè Ngwa Manta Community, ìyẹn ní ìjọba ìbílẹ̀ Malumfashi nípínlẹ̀ Katsina. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá kírun nínú mọ́sálásí náà ni wọ́n yìnbọn pa tí àìmọye èèyàn mìíràn sì fara gbọgbẹ́ ọta ìbọn. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ àmọ́ tí orí kó yọ fìdí rẹ̀ múlẹ̀ pé èèyàn 25 làwọn agbébọn náà pa nínú mọ́sálásí tí èèyàn 5 sì farapa nínú ìṣẹ̀lẹ̀ náà. Ó ṣojú mi kòró ọ̀hún tí kò fẹ́ ká dárúkọ òun ṣàlàyé síwájú sí pé aago 6 kù díẹ̀ kó lọ lù ní ìṣẹ̀lẹ̀ náà wáyé ní àárọ̀ ọjọ́ ìṣẹ́gun nígbà táwọn èèyàn kírun àárọ̀ tán àwọn agbébọn ọ̀hún ya wọ mọ́sálásí tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ lójijì. Ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ní èèyàn 25 jáde láyé táwọn 5 mìíràn sì farapa. Àmọ́ àwọn tó farapa náà ló ti ń gba ìtọ́jú nílé ìwòsàn kan ní ìlú Katsina báyìí. Bákan náà ni ó ṣojú mi kòró ọ̀hún fi kún pé àwọn kò rí òṣìṣẹ́ aláàbò kankan nítòsí láti wá dóòlà ẹ̀mí àwọn lọ́wọ́ àwọn agbébọn náà. Ó ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà wáyé tán tí àwọn agbébọn sì ti lọ lẹ́yìn tí wọ́n pa ọ̀pọ̀ èèyàn tán làwọn agbófinró tó dé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ya àwòrán àwọn nípa ìṣẹ̀lẹ̀ náà. Àmọ́ láàrin wákàtí 2 wọ́n ti kúrò níbi ìṣẹ̀lẹ̀ náà. Ó ṣojú mi kòró náà sọ pé gbogbo mọ̀lẹ́bí òun ló ti sá kúrò ní abúlé. Àwọn èèyàn péréte ló sì kù sẹ́yìn ní gbogbo abúlé. Àwọn èèyàn agbègbè náà wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Katsina àtàwọn agbófinró pé kí wọ́n dìde láti dá àlàáfíà padà sí agbègbè náà. Ìjọba ìpínlẹ̀ Katsina ti wá sọ̀rọ̀ pé èèyàn 13 ló kú lásìkò ìkọlù náà. Wọ́n ní àwọn agbébọn wá gbẹ̀san ìkọlù táwọn ará abúlé Ngwa Manta ṣe sí wọn lọ́jọ́ 2 sẹ́yìn ni. Ìjọba ìpínlẹ̀ náà ti wá kéde ìgbésẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọ̀hún tó sì kéde àwọn ìpèsè ètò ààbò tí yóò gbé láti dá àlàáfíà padà sí abúlé Ngwa Manta. Kọmíṣánná fétò ààbò lábẹ́lé àti ọ̀rọ̀ tó kan ìpínlẹ̀ náà ọ̀mọ̀wé Nazir Muazu ló kéde bẹ́ẹ̀ lórúkọ ìjọba ìpínlẹ̀ ọ̀hún. Kọmíṣánná náà ní èèyàn 13 ló pàdánù ẹ̀mí wọn lásìkò tí wọ́n ń kírun òwúrọ̀ tí àwọn agbébọn sì yìnbọn mọ́ wọn. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ló wáyé nígbà tí àwọn ọ̀daràn ọ̀hún lọ ṣe ìkọlù láti gbẹ̀san ní abúlé náà. Ó ní àwọn agbébọn náà wá gbẹ̀san àyàn ètò ààbò tó pegedé táwọn èèyàn abúlé náà ṣe lọ́jọ́ 2 sẹ́yìn ni. Ṣé ṣáájú ni àwọn èèyàn abúlé Ngwa Manta yìí pinnu láti sápamọ́de àwọn agbébọn tó ń bọ̀ tí wọ́n sì pa púpọ̀ lára wọn. Kọmíṣánná náà ní àwọn èèyàn abúlé náà ló dóòlà ẹ̀mí àwọn olùgbé abúlé Ruwansanyi táwọn agbébọn ọ̀hún ti jí gbé tí wọ́n sì tún gba àwọn ọ̀kadà wọn padà lọ́wọ́ àwọn agbébọn náà. Ó wá ní àwọn ológun àti ọlọ́pàá ti ṣetán láti kó àwọn òṣìṣẹ́ wọn lọ dóòlà ẹ̀mí àwọn ará abúlé ọ̀hún lọ́wọ́ àwọn ọ̀daràn náà. Ìdí ni pé lásìkò òjò yìí àwọn agbébọn máa ń fi ara sọko tí wọn yóò sì sá sábẹ́ ohun ọ̀gbìn láti ṣiṣẹ́ ibi wọn. Ìjọba ìpínlẹ̀ Katsina ni òun ṣiṣẹ́ kára láti rí dájú pé àwọn rí àwọn agbébọn náà mú láti wá fojú winá òfin kí wọ́n lè jìyà ẹ̀ṣẹ̀ wọn. Ṣáájú ni Malam Nuhu Ribadu tó du ipò olùgbaninímọ̀ràn fún ìjọba àpapọ̀ Nàìjíríà lórí ètò ààbò mú kéde pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí ti nawọ́ gan àwọn olórí ẹgbẹ́ àgbésùmọ̀mí 2 tí a mọ̀ sí ẹgbẹ́ Ansaru, Mahmood
Muhammad Usman Ababara ní Ribadu pé orúkọ olórí ẹgbẹ́ Ansaru tọ́wọ́ bá ọ̀hún, igbákejì rẹ̀ sì ni Mahmuda. Àwọn olórí ẹgbẹ́ méjì yìí ní Ribadu kéde pé wọ́n wà nídìí ìjínigbé ọlọ́kan-ò-jọ̀kan ní Nàìjíríà, pàápàá ìjínigbé àwọn èèyàn ńlá. Níbi ìpàdé àwọn akọ̀ròyìn tó wáyé ní ọ́fíìsì rẹ̀ ní olùgbaninímọ̀ràn lórí ètò ààbò Nàìjíríà náà ti kéde èyí. Gẹ́gẹ́ bó ṣe wí nípa Mahmuda ní tiẹ̀, Ribadu sọ pé orílẹ̀-èdè Libya ní Mahmuda ti kọ́ṣẹ́ láàrin 2013 sí 2015. Àwọn alákatakítí láti ilẹ̀ òkèrè bíi Egypt, Tunisia àti Algeria ló kọ́ṣẹ́ lọ́wọ́ wọn. Ó fi ẹ̀ka lílo nǹkan ìjà ṣe àkọ́kọ́ nínú iṣẹ́ tó kọ́ àti bí wọ́n ṣe ń ṣe àtọwọ́dá àdó olóró. Nígbà tó ń tẹ̀síwájú nípa àwọn olórí ẹgbẹ́ àgbésùnmọ̀mí náà, Nuhu Ribadu sọ pé ó pẹ́ tí orúkọ wọn ti wà lórí àtẹ àwọn èèyàn tí ìjọba ń wá. Ribadu ṣàlàyé pé lẹ́yìn tí wọ́n pawọ́pọ̀ kojú ìjà sí aráàlú, àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n sì tún ba àwọn nǹkan amáyédẹrùn ìlú jẹ́, ní ìjọba kéde wọn bíi ẹni tí wọ́n ń wá. Lára àwọn iṣẹ́ burúkú tí wọ́n ti ṣe gẹ́gẹ́ bí Ribadu ṣe là á kalẹ̀ ni ọgbà ẹ̀wọ̀n Kuje tí àwọn ẹlẹ́wọ̀n ti sá lọ ní ọdún 2022, ìkọlù tó ba iléeṣẹ́ Niger tí wọ́n ti ń rí èròjà uranium, jíjí onímọ̀ ẹ̀rọ ọmọ ilẹ̀ òkèèrè Faransé kan Francis Colomb gbé ní Katsina, jíjí Alhaji Musa Umar Uba Mangani Garin Daura gbé lọ́jọ́ kìíní oṣù karùn-ún ọdún 2019. Ó fi kún pé àwọn olórí ẹgbẹ́ Ansaru méjì yìí náà ló jí emir ìlú Wawa gbé. Ó ní ẹgbẹ́ yìí tún ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn agbésùnmọ̀mí láti Mali, Niger àti Burkina Faso. Àmọ́ ṣá, àwọn méjì tí wọ́n ń wá kiri àgbáyé yìí ti di ẹni ìgbèkùn ìjọba bí Ribadu ṣe sọ. Mímú tí a mú Abu Bara àti Malam Mahmuda tí wọ́n jẹ́ olórí àti igbákejì jẹ́ àṣeyọrí aláìlẹ́gbẹ́ fún wa nínú ìgbìyànjú láti ṣẹ́gun àwọn ẹgbẹ́ tó ń da Nàìjíríà láàmú. Olùgbaninímọ̀ràn lórí ètò ààbò ní Nàìjíríà náà, Nuhu Ribadu ló ṣàlàyé bẹ́ẹ̀. Ó ní ìkọlù gidi ló bá ẹgbẹ́ Ansaru báyìí, irú èyí tí kò ṣẹlẹ̀ sí wọn rí látìgbà tí wọ́n ti dá sílẹ̀. Ribadu fi kún pé òpin ti ń dé bá ẹgbẹ́ Ansaru báyìí pẹ̀lú àwọn olórí wọn tó ti wà nígbèkùn ìjọba. Ìròyìn sọ pé oṣù kìíní ọdún 2012 ní ẹgbẹ́ Ansaru kọ́kọ́ yọjú síta nípínlẹ̀ Kano. Wọ́n kéde nígbà náà pé ẹ̀ka Boko Haram ni àwọn, ṣùgbọ́n àwọn ṣe ọmọlúàbí. Ṣùgbọ́n kò pẹ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ sí dojú ìjà kọ àwọn ẹ̀ṣọ́ aláàbò Nàìjíríà, àwọn aráàlú àti dúkìá ìjọba. Gẹ́gẹ́ bí Ribadu ṣe wí, ẹgbẹ́ Ansaru fi ara pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ibùba wọn àti ní àwọn inú igbó lápá àríwá Nàìjíríà. Ó ní pàápàá jùlọ ní àwọn agbègbè tó wà nítòsí Kainji National Park. Wọ́n ń ṣọṣẹ́ ní Niger àti Kwara pẹ̀lú ilẹ̀ olómìnira Benin. Gbẹ́sẹ̀ kó tẹ̀sù mọ́lẹ̀. Oríyọmí Hamzat tọrọ àforíjì lọ́wọ́ Naira Marley. Ó gbẹ́sẹ̀ kúrò lórí ìfòfinde orin Malian níléeṣẹ́ rédíò rẹ̀. Gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, sọ̀rọ̀sọ̀rọ̀ àti olùdásílẹ̀ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ní Àgídìgbò 88.7 FM Oríyọmí Hamzat lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ti rawọ́ ẹ̀bẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ olórin takasúfè ní Azeez Fashola tí ọ̀pọ̀ mọ̀ sí Naira Marley. Oríyọmí tún gbẹ́sẹ̀ kúrò lórí ìfòfinde àwọn orin rẹ̀ níléeṣẹ́ rédíò rẹ̀ lórí ọ̀rọ̀ ikú olóògbé gbajúmọ̀ olórin takasúfè tórúkọ rẹ̀ ń jẹ́ Ìlérí Olúwa Lọ́ba tí ọ̀pọ̀ mọ̀ sí Mohbad. Tí a ò bá gbàgbé, a ó rántí pé Mohbad tó wà lábẹ́ iléeṣẹ́ orin Malian tẹ́lẹ̀ ló dágbére fáyé lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 lẹ́ni ọdún 17. A ó rántí bákan náà pé Oríyọmí láti ọdún 2024 ló ti ṣe bẹ́ẹ̀ gbẹ́sẹ̀ lé àwọn orin Naira Marley níléeṣẹ́ rédíò rẹ̀ pé orin rẹ̀ kankan kò gbọ́dọ̀ lọ sórí afẹ́fẹ́ níléeṣẹ́ rédíò rẹ̀ ọ̀hún lórí àwọn ẹ̀sùn pé Naira Marley lọ́wọ́ nínú ikú Mohbad. Oríyọmí, ẹni tó tọrọ àforíjì náà lójú táyé lórí rédíò rẹ̀, sọ wípé iléeṣẹ́ rédíò Àgídìgbò yóò bẹ̀rẹ̀ sí ní gbé orin Malian jáde sórí afẹ́fẹ́ lẹ́yìn tí wọ́n ti fòfin de orin náà tẹ́lẹ̀ níléeṣẹ́ ọ̀hún. Oríyọmí kábàámọ̀ fún èrò tó rò sí olórin náà. Ó ní kí Naira Marley má bínú sóhun fún àwọn ọ̀rọ̀ tó ti sọ jáde sí nígbà náà lọ́hùn-ún. Ó ní ní báyìí o, iléeṣẹ́ rédíò Àgídìgbò àwọn ti gbẹ́sẹ̀ àwọn sókè tẹ èṣù mọ́lẹ̀, àwọn sì ti borí làásìgbò gbogbo láti fẹsẹ̀ èyí múlẹ̀. Lójú ẹsẹ̀ náà ló gbé tẹ̀sù mọ́lẹ̀ ọ̀kan nínú àwọn orin Naira Marley sórí afẹ́fẹ́ níléeṣẹ́ rédíò rẹ̀. Ikọ̀ fìjìláńtẹ́ ṣèkọlù
bọ́ àgùnbánirọ̀ lóbìnrin sí òhò lù lálùbọ́lẹ̀ lálùbami ìjọba ìpínlẹ̀ Anambra àjọ NYSC àti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ korojú sí ìkọlù náà. Fọ́nrán fídíò kan ló ṣe bẹ́ẹ̀ gba orí ayélujára kan èyí tó ṣàfihàn bí ikọ̀ àwọn Operation Udo Ga-Achi tí àwọn èèyàn mọ̀ sí ẹgbẹ́ Agune Chamber Vigilante ṣe yabo ilégbèé àwọn àgùnbánirọ̀ nípínlẹ̀ Anambra tí wọ́n sì ṣe àwọn ọmọ ẹgbẹ́ àgùnbánirọ̀ náà síbáṣìbò tó fi mọ́ àgùnbánirọ̀ lóbìnrin tórúkọ rẹ̀ ń jẹ́ Jennifer Edem. Fídíò ọ̀hún tó gba orí ayélujára kan ṣàfihàn bí àwọn ikọ̀ fìjìláńtẹ́ náà ṣe ń lu Jennifer lálùbọ́lẹ̀ lálùbami tí wọ́n sì bọ́ sí hòhò dá àpá sí lára. Ọ̀pọ̀ àwọn èèyàn ló ti ń korojú sí ìkọlù táwọn ikọ̀ fìjìláńtẹ́ náà ṣe sí àwọn ọmọ ẹgbẹ́ àgùnbánirọ̀ pàápàá jùlọ bí wọ́n ṣe já obìnrin àgùnbánirọ̀ náà sí hòhò ládùúrú bí wọ́n ṣe tún ṣe àfihàn káàdì ìdánimọ̀ wọn àti aṣọ wọn kí wọ́n lè mọ̀ wípé ọmọ ẹgbẹ́ àgùnbánirọ̀ làwọn ń ṣe. Ikọ̀ fìjìláńtẹ́ fẹ̀sùn kan àwọn ọmọ ẹgbẹ́ àgùnbánirọ̀ náà pé wọ́n lọ́wọ́ nínú ṣíṣe jìbìtì orí ayélujára tí ọ̀pọ̀ mọ̀ sí yahoo yahoo tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọlù wọ́n lẹ́yìn tí wọ́n tún ṣàfihàn káàdì ìdánimọ̀ wọn. Àwọn èèyàn ti rọ àjọ àgùnbánirọ̀ NYSC àti àwọn agbófinró láti wá ojútùú ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ ìkọlù ṣíṣe èèyàn síbáṣìbò kí wọ́n sì rí dájú pé ìdájọ́ òdodo wà fún àwọn olùfarakásá náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n sọ pé ó wáyé lọ́jọ́ 23 oṣù keje ọdún 2025 ní Ọ̀bà, ìlú kan níjọba ìbílẹ̀ Gúúsù Ìdẹ́mìlì nípínlẹ̀ náà. Ìjọba ìpínlẹ̀ Anambra sọ wípé àwọn ikọ̀ fìjìláńtẹ́ tó ṣèkọlù sí obìnrin àgùnbánirọ̀ náà ti jẹ́ fífi gbòòrò òfin gbé. Ẹni tó ń sọ̀rọ̀ nínú ètò kan lórí ìkànnì amóhùnmáwòrán Channels Television lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò ìlú sí gómìnà Charles Soludo Ken Emeakayi ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó burúkú gbà tí kò sì jẹ́ ìtẹ́wọ́gbà rárá bó ti wulẹ̀ kó mọ̀. Ọ̀gbẹ́ni Emeakayi tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ikọ̀ fìjìláńtẹ́ tí wọ́n ṣèkọlù sí àwọn ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ ti jẹ́ fífìgbòòrò òfin gbé. Ìwádìí ìfimúfínlẹ̀ sì ti ń lọ lábẹ́lẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ NANS kóró ojú sí ìwà burúkú tí àwọn ikọ̀ fìjìláńtẹ́ náà hù sí àwọn ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀. Nínú àtẹ̀jáde tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ alukoro ẹgbẹ́ náà Adéyẹmí Samson lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, ẹgbẹ́ NANS ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìwà tó tako iyì, ààbò àti ẹ̀tọ́ ọmọnìyàn àwọn ọ̀dọ́ Nàìjíríà tó sì ń sìnlú ìlú bàbá wọn lábẹ́ àjọ NYSC. Ẹgbẹ́ náà ní ìdájọ́ òdodo gbọ́dọ̀ fojú hàn. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra Tójúkù Ikenga ti fìdí ìṣẹ̀lẹ̀ náà àti ìfigbóró òfin gbé àwọn ikọ̀ fìjìláńtẹ́ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Ọ̀gbẹ́ni Ikenga mú dá àwọn ọmọ ẹgbẹ́ àgùnbánirọ̀ tó ń sìnlú ìlú nípínlẹ̀ Anambra lójú pé iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ní ìfarajìn nípa dídáàbòbò wọn. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá náà rọ àwọn ọmọ ẹgbẹ́ àgùnbánirọ̀ láti máa fi ìṣẹ̀lẹ̀ ìgbójú agan síni, ìṣekọlù àti ṣíṣèyàn síbáṣìbò tó iléeṣẹ́ ọlọ́pàá létí fún ìdásí kànmọ́nkóbó. Iléeṣẹ́ ọlọ́pàá tún ṣèkìlọ̀ fáwọn ikọ̀ ẹgbẹ́ fìjìláńtẹ́ àti àwọn ẹ̀ṣọ́ elétò ààbò gbogbo tako ìwà ìgbójú agan síni, lílo agbára nílòkulò. Ṣèkìlọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní fààyè gba ìwà àṣemáṣe yòówù bó ti wù kó mọ̀. Iṣẹ́ ṣe ìlàgbà o, ẹni ẹ bá rí ẹbí. Láyàjọ́ ọdún ìṣẹ̀ṣe, Ìtàpé, Èròpé nípínlẹ̀ Ògùn, Kwara, Ọ̀ṣun, Ọ̀yọ́, Èkó ní díje eré ìdárayá bá tún wáyé láàrin ẹlẹ́sìn mùsùlùmí, kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn ìbílẹ̀. Yíkàkiri ilẹ̀ Yorùbá tàbí ibi gbogbo tí ọmọ Yorùbá tàn ká lágbàáyé ni wọ́n ti máa ń ṣe àyájọ́ ọdún ìṣẹ̀ṣe. Fún ọdún ìṣẹ̀ṣe yìí, níbi gbogbo nílẹ̀ Yorùbá lápá ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n ti péjọpọ̀ fún ayẹyẹ ọdún náà. Ṣáájú àyájọ́ ọdún ìṣẹ̀ṣe ní àwọn ọdún ẹlẹ́sìn àbáláyé kan ti máa ń wáyé. Lára rẹ̀ ni gbajúgbajà ọdún Ọ̀ṣun Òṣogbo tó máa ń wáyé nílùú Òṣogbo, ọdún Ṣàngó Àgbáyé tó máa ń wáyé nílùú Ọ̀yọ́ àti àwọn ọdún mìíràn tí ó jẹ́ ti àwọn ẹlẹ́sìn àbáláyé. Àmọ́ ní ti àyájọ́ ọdún ìṣẹ̀ṣe ti ọdún yìí tí í ṣe ọjọ́rú Wednesday 20 oṣù kẹjọ ọdún 2025. Yíká àwọn ìlú nílẹ̀ Yorùbá ní pàtàkì àwọn ìlú ìṣẹ̀ǹbáyé ní pọ̀pọ̀ ṣinṣin ayẹyẹ àyájọ́ ọdún ìṣẹ̀ṣe náà ti gbilẹ̀ jù. Bí wọ́n ṣe ń ṣayẹyẹ ọdún ìṣẹ̀ṣe náà láwọn ìpínlẹ̀ bíi Èkó,
Ọ̀yọ́, Ọ̀ṣun, Èkìtì, Kwara àti Oǹdó náà ni wọ́n ń ṣe nípínlẹ̀ Ògùn. Ṣáájú ní ìjọba ìpínlẹ̀ Èkó, Ògùn, Ọ̀ṣun àti Ọ̀yọ́ ti kéde pé ìsinmi lẹ́nu iṣẹ́ yóò wà lónìí 20 oṣù kẹjọ láti sàmì ọdún ìṣẹ̀ṣe. Ńṣe làwọn oníṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Ògùn péjọ sójúbọ Òkè Olúmọ fún ètò ọdún ìṣẹ̀ṣe náà. Lára àwọn àlàkalẹ̀ ètò gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe é lọ́dọọdún ni bíbọ Òkè Olúmọ tó wà nílùú Abẹ́òkúta tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ògùn níbi tí wọ́n ti ń ṣe ìwúre. Ètò náà tún gbọ̀nà ọ̀tun yọ pẹ̀lú bí ìdíje eré ìdárayá ṣe wáyé láàrin àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta, ìyẹn ẹlẹ́sìn ìbílẹ̀, Kristẹni àti Ìsìláàmù nípínlẹ̀ Ògùn. Ayẹyẹ ọdún yìí ni wọ́n pe àkórí rẹ̀ ní títọ́jú àwọn ohun ìní àti àwọn àṣà wa. Bákan náà ni ìdánilẹ́kọ̀ọ́ yóò wáyé fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire nípa bí wọn kò ṣe ní sọ àwọn ohun àjogúnbá wọn nù, tí àṣà àti ìṣẹ̀ṣe kò sì ní lọ sóko ìgbàgbé. Ní báyìí, gbogbo àwọn oníṣẹ̀ṣe jákèjádò ìpínlẹ̀ Ògùn, pàápàá nílùú Abẹ́òkúta tó fi mọ́ àwọn aláwọ̀ funfun láti ilẹ̀ Brazil, Portugal àti àwọn mìíràn ni wọ́n ti wà ní Òkè Abólà tó wà lágbègbè Kùgbà nílùú Abẹ́òkúta níbi tí àwọn náà ti máa ń ṣe ọdún ìṣẹ̀ṣe. Ọdún ìṣẹ̀ṣe yìí ló jẹ́ àyájọ́ ọjọ́ àṣà àti ẹ̀sìn táwọn ọmọ Yorùbá tó ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ jákèjádò àgbáyé máa ń sàmì rẹ̀ ní ọdọọdún. Lára àwọn orílẹ̀-èdè tó máa ń kópa nínú rẹ̀ yàtọ̀ sí àwọn ìpínlẹ̀ tó wà ní ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà ní orílẹ̀-èdè Brazil, Portugal àti ilẹ̀ olómìnira Benin. Ọjọ́ ìṣẹ̀ṣe yìí ni wọ́n yà sọ́tọ̀ láti bu ọlá fún àwọn òrìṣà àti ẹ̀sìn ìbílẹ̀ lọ́nà àti dáàbòbò àṣà àti ohun àjogúnbá ìran Yorùbá kó má bàa parun. Kódà àwọn ìpínlẹ̀ kan nílẹ̀ Yorùbá bíi ìpínlẹ̀ Èkó, Ọ̀ṣun, Ọ̀yọ́ àti Ògùn ló ti ya 20 oṣù kẹjọ ọdọọdún sọ́tọ̀ gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe. Bákan náà, àwọn ìpínlẹ̀ yìí ti kéde ọjọ́ ìṣẹ̀ṣe náà bíi ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ jákèjádò ìpínlẹ̀ kó wa wọn. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.